Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀. Àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín. Àdúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ mú wa wọ inú ọdún tuntun nínú ayọ̀, nínú àlàáfíà, nínú ẹ̀rín, nínú ojú rere. Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé ní orúkọ Jésù Olúwa ẹ gbà ìyìn wa. Bàbá, àwa máa tuntun bẹ̀rẹ̀ lọ́dún yìí. Ẹ máa ti ṣèlérí. Ìmúṣẹ ìlérí òun la máa ń retí báyìí lórúkọ Jésù Kristi. Ohun rere tí Ọlọ́run sọ sínú ayé yín nínú ọdún yìí lórúkọ Jésù á wá sí ìmúṣẹ. Nípasẹ̀ ìgbàgbọ́ yín gangan yẹn, tẹ́ ẹ gbàgbọ́ wípé iṣẹ́ tí Ọlọ́run rán sí yín yóò ṣiṣẹ́, pé yóò ṣẹ́ mọ́ yín lára ní orúkọ Jésù Kristi yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí àtúnwọnú àdúrà lórúkọ Jésù Kristi Olúwa pẹ̀lú wa. Ká lè yin orúkọ yín Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ìyẹn ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè pé àti àwa àti ẹ̀yin à ń sọ̀rọ̀ nínú ọdún tuntun. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni o, kì í ṣe mímọ̀ ṣe wa o, kì í ṣe pé mi máa ń jẹ oúnjẹ gidi, healthy food yẹn kọ́, kì í ṣe pé ẹ lágbára, kì í ṣe pé bóyá ẹ màdúrà gbà tàbí ìwà ẹ̀mọ́ yín ló pọ̀ tó bẹ́ẹ̀, bí kò ṣe pé ó wu Ọlọ́run nínú àánú rẹ̀ pé ẹ jẹ́ alààyè ènìyàn lónìí. Mo sì gbàdúrà ohun rere tí Ọlọ́run wá pèsè fún yín fún ọdún yìí á wá sí ìmúṣẹ lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí fire conference wa ní ìlú London ní December tó kọjá ẹ̀. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bẹ̀ yín wò ní ọ̀nà ìyanu lórúkọ Jésù Kristi. Àti ń gbọ́ ẹ̀rí àwọn kọ̀ọ̀kan. Ẹ̀rí ò tí ì ṣẹlẹ̀ nígbà tí tèmi ò tí ì kún dáadáa. Ṣé máa ń sọ fáwọn èèyàn wá ní ẹni mọ́tò ti pọ̀ jù lẹ́kọ̀ọ́ mi, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Lọ́dún yẹn lọ́run mo sọ pé ta ló sọ fún ẹ pé mọ́tò pọ̀ lẹ́kọ̀ọ́? Ṣé tèmi ti wà ń bẹ̀ ló sọ pé ẹni ẹ wá wù mí dà? Má sọ yẹn. Tí tèmi bá ti wà bẹ́ẹ̀ èmi náà wá jọyìn orin yẹn pé mọ́tò ti pọ̀ jù lẹ́kọ̀ọ́ jàre yẹn. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ kò sí mọ́tò o. Ẹni ẹ wá rẹ̀ ó ní òótọ́ lọ òótọ́ ni tó bá wù yàn òun ló ń pè sí ọ̀dọ̀ ara ẹ̀. Àtúntò lọ Ọlọ́run pé ní gbogbo ìgbà fire conference yẹn a ò rìkọ́ọ̀dù ibi kankan níbẹ̀. Ọlọ́run mú àwọn èèyàn wá láyọ̀, mú wọn dé ilé wọn láyọ̀ àtàlàfíà. Ọlọ́run ṣeun o. Even wọ́n sọ fún wa pé kí ni first aid yín dà in case, mo ní kò sí in case kankan, ṣùgbọ́n ẹ ṣáà ṣe first aid síbẹ̀, kò sí ní rí lò lórúkọ Jésù. Ó dẹ̀ rí bẹ́ẹ̀, Ọlọ́run bá wa ṣe. Ní agbára Ọlọ́run bá ṣe sọ ní ọdún tó kọjá, lọ́dún yìí a ó bẹ̀rẹ̀ sí dé àwọn orílẹ̀-èdè mi. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Èmi sọ pẹ̀lú ìgbàgbọ́ ní ọdún tó kọjá, ó sì ti ń bọ́ sí díẹ̀díẹ̀ báyìí. Ṣùgbọ́n àti ìní sọ orílẹ̀-èdè tá a kọ́ máa dé pa á. Ṣùgbọ́n mo lè fi tayọ̀ announce fún yín pé the next fire conference ní London ó jẹ́ August 2nd, Friday August 2nd 2024. Mo fẹ́ ká ètè máa prepare ni ká lè mọ ọjọ́ yẹn sílẹ̀. Ṣùgbọ́n ilé ọjọ́ kan ni o, ó máa jẹ́ aago 9 lálẹ́, a parí sí aago 5 ní àárọ̀, ìṣọ́ òru mọ́jú ni. Àwa sì ti múra lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni a ti kú London ṣùgbọ́n a ti múra lẹ̀. Ìyẹn ń kọ́ òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Ìmúrasílẹ̀ yẹn ló ṣe pàtàkì. Bí a ti sọ ní fire conference yẹn lágbára Ọlọ́run ní ìparí oṣù yìí bẹ̀rẹ̀, oṣooṣù la máa bọ́ sí Ohun Àánú. Ẹ lè rí lọ́nà tó yàtọ̀ díẹ̀, ṣùgbọ́n Ohun Àánú á bẹ̀rẹ̀. Bible study náà lágbára Ọlọ́run ó máa bẹ̀rẹ̀ ní ìparí oṣù yìí àti ń ṣiṣẹ́ nípa ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Torí àkókò ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ogun tó ń dojúkọ àwọn ìlérí Ọlọ́run. Ogun tó ń dojúkọ àwọn ìlérí Ọlọ́run. The battles against the promises of God. Àwọn ogun kan wà bẹ́ẹ̀. Ẹ gbà mú sọ fún yín. Ṣẹ́rí a kì í fiyèsí bí ọdọọdún ṣe ń operate ni. Tá bá fiyèsí bí ọdọọdún ṣe ń operate, ó máa yé wa dáadáa o. Ó máa yé wa dáadáa. Now báwo ni ọdọọdún ṣe ń operate? Ṣẹ́rí láti Garden of Eden, ọgbà Eden gangan, Sátánì ní agenda kan, òun ló ṣì ń lòdò ní. Agenda náà ni wípé ó fẹ́ sọ fún àwọn ọmọ Ọlọ́run pé òpùrọ́ ni Ọlọ́run. Àti bẹ̀rẹ̀ ni n tó sọ fún Éfà náà nìyẹn. The same thing. Ẹ máa wo iṣẹ́ èṣù láti ìbẹ̀rẹ̀ di àkókò yìí. Ohun tí iṣẹ́ èṣù ń sọ fún àwa ènìyàn ni pé Ọlọ́run tẹ́ ń sìn yẹn wà nǹkan lágbára, òpùrọ́ ni, nítorí òun máa ṣe kò ní í ṣe. Ṣùgbọ́n Sátánì ò ní ṣàlàyé àwọn ogun tó ń fúnra ẹ̀ gbé ti ayé wa
àwọn ènìyàn ìkà tó ń fúnra ẹ̀ tó lò against wa láti má jẹ́ kí ogun yẹn ṣe, ṣùgbọ́n torí pé àwọn ọmọ Ọlọ́run ọ̀hún wọn ò ní òye, ọ̀pọ̀lọpọ̀ wa ń bí fà ń gan náà, a ò ní òye, so a ò mọ̀ bí a ṣe ń lo ọdún, bọ́dún ṣe ń gorí ọdún, ṣé bí wọ́n tiẹ̀ sọ pé ṣe níta ọ̀pọ̀lọpọ̀ tẹnumọ́ ni, ṣé bí wọ́n tiẹ̀ sọ pé ẹjọ́ ẹgbà míì, ẹjọ́ bàbá wo ló lè ṣe ìyá níta bá kiri ni Sátánì àdè máa rẹ́rìn, wọ́n máa ṣe patí wọn lọ ní ìjọba wọn. Ṣùgbọ́n lónìí a ó tètè bẹ̀rẹ̀ láti máa yanjú gbogbo ogun tí ò ní jẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ nínú ayé wa. ṣùgbọ́n Ọlọ́run ti ṣèlérí fún wa, ó ní 2024 ó ní is our year of good surprises, ó ní ó jẹ́ ọdún ìyanu rere, kì í ṣe ìyanu rere ẹyọ kan, ó ní àwọn ìyanu rere a máa wá tẹ̀léra. Ṣùgbọ́n inú àdúrà tòní mo fẹ́ kẹ́ watch out fún one particular prayer point, mo pè ní star prayer. ṣe rí àdúrà yẹn mo fẹ́ kẹ́ sọ di anthem ni o. mo ti clue wà ń bẹ̀ àti gbà á ní fire conference, mo wá fẹ́ kẹ́ sọ àdúrà yẹn di anthem. àdúrà yẹn máa wá, ṣùgbọ́n mi ń sọ bóyá ìbẹ̀rẹ̀ àti wá tàbí àárín tàbí òpin, ṣùgbọ́n ẹja ìka tẹ̀tí lẹ́kọ̀ọ́. kí ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbógun ti ogun àìròtẹ́lẹ̀. Gbígbógun ti ogun àìròtẹ́lẹ̀, ogun téèyàn ò rò tẹ́lẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n announce sínú ayé ènìyàn, fún àwọn ìṣẹ̀lẹ̀ burúkú gbogbo. Ìṣẹ̀lẹ̀ téèyàn máa ń gbọ́, táwọn Yorùbá máa ń lo èdè kan, wọ́n á ní ohun téèyàn ò rò, wọ́n á ní kó má ba ohun téèyàn ń rò jẹ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ohun tí ẹ ò rò kò ní ba ohun rere tẹ́ ẹ̀ ń rò jẹ́ lórúkọ Jésù Kristi. Ọ̀nà pè ní àwọn ìṣẹ̀lẹ̀ àìròtẹ́lẹ̀. Kíní kan wà nínú ìwé Genesis chapter 34 verse 25, mo fẹ́ ká sáré wò. Genesis 34:25. ẹ má bínú, ṣẹ́rí Yorùbá Bible tí èmi ń kà á fún yín, bí òyìnbó ṣe sọ gẹ́lẹ́ ni mo ṣe ń kà á ní Yorùbá, torí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mistakes ló wà nínú Bíbélì Yorùbá. Ẹgbàá mo sọ fún àwọn tá a jọ ń ṣe Bible sọ tẹ́lẹ̀ wọn á ti máa rí àwọn sign yẹn. Bíbélì sọ pé ní ọjọ́ kẹta, nígbà tí gbogbo wọn sì wà ní ìrora, that is ara sì ń ro wọn, ìrora wọn sì wà nínú ìrora, àwọn ọmọ Jákọ́bù méjì, ìyẹn Símónì àti Léfì tí ó jẹ́ ẹ̀gbọ́n fún Dínà, sì mú idà wọn pẹ̀lú ìgboyà, wọ́n sì pa gbogbo ọkùnrin ìlú náà lójijì ni wọ́n lọ sí ìlú kan tí wọ́n gbọ́, àwọn tá a bá mọ ìtàn yẹn dáadáa, níbi tí àwọn kan tí wọ́n ti réèpù Dínà, wọ́n réèpù Dínà. Now lójijì àwọn yẹn ṣe bí ẹni tí ọ̀rọ̀ yẹn ò dùn wọ́n. Lójijì wọ́n kàn mú dá wọn lọ bá àwọn yẹn níbi tí wọ́n ti relax. Lójijì wọ́n dẹ̀ ṣe wọ́n lọ́ṣẹ́. Wọ́n pa wọ́n lẹ́kún. Ìṣẹ̀lẹ̀ òjijì bá àwọn wọn yẹn. Oh my God. Ẹ̀rí yẹn náà pè ní ìgbẹ̀san kíkorò. Ẹ̀rí ibi tá a ti máa bẹ̀rẹ̀ àdúrà gangan nìyẹn. Ibẹ̀ gangan torí àwọn nǹkan wọ̀nyí ló ń ba ìlérí Ọlọ́run jẹ́ nínú ayé ènìyàn. A sọ fún Ọlọ́run pé nínú ọdún yìí, mo rí ìdáríjì gbà lórí gbogbo àwọn àṣìṣe mi àná. Ẹlẹ́ẹ̀ṣẹ̀ nìkankan, èmi náà gbà pẹ̀lú yín, mo gbà pẹ̀lú yín sẹ́. Ṣé àwọn ọmọ yín ò tí ì ṣe ẹnìkankan báyìí? Ṣé àwọn òbí yín ẹ̀yin náà dẹ̀ ti ní ìgbàgbọ́ yẹn pé bẹ́ẹ̀ ṣe ṣe ẹnìkankan yẹn, àwọn òbí yín náà ò ṣe ẹnìkankan? Abẹ́rẹ́ òbí yẹn tí èèyàn bá ṣẹ̀, ọ̀dọ̀ ẹni yẹn gangan náà ti ń gba ẹ̀san ni. Ẹlòmíì wá gbẹ̀san lára ọmọ ẹ̀, ẹlòmíì wá gbẹ̀san lára dúkìá ohun tó ní wá bàjẹ́ lẹ́yìn ẹ̀ tí ìrírí ni. Tẹ́nìkan ra mọ́tò ò tí ì pé ọ̀sẹ̀ kan tuntun tí a rọ̀bà, nígbà tó dẹ̀ máa jí láàárọ̀ ọjọ́ kan, wọ́n ti fi ìṣó, wọ́n ti fi kọ wàlàwàlà síbẹ̀, wọ́n kọ lórí burúkú, wọ́n kọ táyà ti bàjẹ́, wọ́n kọ pé kò dẹ́ni dáa fún ẹ, wọ́n kọ lówó gbó, wọ́n ní bóyá owó oògùn lóní, wọ́n fi bà mọ́tò yẹn jẹ́ pátá. Kò tẹ́ mọ̀kan tó máa mọ́tò tuntun, kì í ṣe mọ́tò tòkunbọ̀ tuntun. Wọ́n gbẹ̀san lára mọ́tò yẹn ni, mọ́tò yẹn kọ́ ló ṣẹ̀ yẹn náà mo sọ fún yín, a sọ fún Ọlọ́run. This year I receive forgiveness of all my past mistakes in Jesus' name. Nínú ọdún yìí, mo rí ìdáríjì gbà lórí gbogbo àṣìṣe mi àná. Mo rí ìdáríjì gbà lórí gbogbo àṣìṣe àwọn ọmọ mi àná. Mo rí ìdáríjì gbà lórí gbogbo àṣìṣe àwọn òbí mi àná. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà nínú ọdún yìí, mo rí ìdáríjì gbà lórí gbogbo àwọn àṣìṣe mi àná.
mo rí ìdáríjì gbà, mo rí ìdáríjì gbà lọ́wọ́ gbogbo àwọn àṣìṣe mi àná, mo rí ìdáríjì gbà lọ́wọ́ gbogbo àwọn àṣìṣe mi àná, mo rí ìdáríjì gbà, mo rí ìdáríjì gbà ní orúkọ Jésù Kristi. Mo gba ìdáríjì lónìí torí pé Ọlọ́run tí mo sìn, Ọlọ́run tó pinnu àti dáríjì pátápátá ni. Mo rí ìdáríjì gbà lórí gbogbo àwọn àṣìṣe mi àná. Bẹ́ẹ̀ ni o, àwọn ọmọ mi ń kọ́, Ọlọ́run ayérayé mo gbàdúrà, àwọn náà rí ìdáríjì gbà lọ́wọ́ gbogbo àwọn àṣìṣe wọn àná. Olúwa fún ọ ní ìdáríjì, Olúwa ẹ jẹ́ ká rí ìdáríjì, ẹ jẹ́ ká rí àánú yín, ẹ jẹ́ ká rí àánú yín o. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ṣẹ́rí tẹ́ bá ráàyè ẹ lè farabalẹ̀ ka ìtàn yẹn, ó sì gùn púpọ̀ gan sẹ́yìn o. Ẹ wàá mọ ìdí ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yẹn fi jẹ́ lójijì tó sì fi ṣẹ́rí ara àwọn nǹkan tí ò ní jẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ nínú ayé ènìyàn ní ọdún kan. Ìṣẹ̀lẹ̀ òjijì òun ló fẹ́ jẹ́ number 1 ntẹ́ èèyàn ò rò. Ẹlòmíà kàn jí láàárọ̀ a lò wọ́n nǹkan tó wọ́n á jẹ lọ, ohun tá a jẹ lápàdé lórúkọ Jésù Kristi. Tẹ́ bá wọ́n nǹkan tẹ́ ẹ jẹ lọ, ohun tí ó jẹ yín ò ní pàdé yín lórúkọ Jésù Kristi. Ẹlòmíì wọn ni kì í ṣe ẹni tó sọ pé òun ò ní pẹ́ dé, òní wọ́n gún lọ́bẹ pa tó kú ẹ̀ wá títì tó rùn pa yìí. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ òjijì ló bà ní báwo nípe nínú ẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ sọ fún Ọlọ́run pé Jésù Olúwa nínú ọdún yìí ohun tí wọn ò rò kò ní bá àwọn ohun rere tí mò ń rò jẹ́ lórúkọ Jésù Kristi. Things I'm not thinking about will not destroy the good plans I'm thinking about. Àwọn kan téèyàn ò rò tẹ́lẹ̀, àwọn kan téèyàn ò fiyèsí, téèyàn tó pé àìrọ̀ eléyìí àwọn kan ló ṣẹlẹ̀ sí kò lè ṣẹlẹ̀ sí mi, ṣèlú yà dẹ̀ dé bá gbogbo plan wọn pátá á dẹ̀ bàjẹ́. Jésù Olúwa nínú ọdún yìí ohun tí wọn ò rò kò ní bá àwọn ohun rere tí mò ń rò jẹ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo àwọn kan tí wọn ò rò pátá ní orúkọ Jésù Kristi kò ní bá àwọn rere tí mò ń rò jẹ́. Gbogbo àwọn kan tí wọn ò rò rárá, gbogbo ohun rere lórí àwọn ọmọ mi, gbogbo ohun rere lórí ọkọ mi, gbogbo ohun rere lórí aya mi, ohun tí wọn ò rò kò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi. Ó yẹ ẹjọ́ ẹjẹ́ àtẹnumọ́ àdúrà yẹn. Ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún àánú Ọlọ́run, kí àánú Ọlọ́run kó iṣẹ́ fún wa, ká lè la ọdún ìjà nínú ayọ̀, ká lè làjá nínú àwọn èrè tó pọ̀, ká lè làjá nínú ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ẹ jẹ́ á máa gbàdúrà bẹ́ẹ̀. Ohun tẹ́ ẹ̀rọ kó má ba gbogbo ohun rere tẹ́ ẹ̀rọ jẹ́. Ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ohun tẹ́ ẹ̀rọ rárá, ohun tẹ́ fiyèsí, tẹ́ fọkàn sí, ohun tẹ́ ti gbà pé irọ́ o eléyìí ò lè jẹ́ ìpín yín láéláé, kó má lọ ba àwọn nǹkan rere tẹ́ ẹ̀rọ jẹ́. Ó yẹ tẹ̀síwájú àdúrà, ẹ máa gba àdúrà, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Ẹ jẹ́ kí tó fi àwọn ogun mi hàn yín. Èyí tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì dèrò ẹ̀yìn tó wá dàbí pé wọn ò mọ̀ ṣe. Tó dàbí pé wọn ò mọ̀ ṣe. Ọlọ́run mi o. Ṣẹ́rí ní ọdún yìí. Ṣẹ́rí lọ́dún yìí. Àwọn kan láì mọ̀ tẹ́lẹ̀, àwọn kìíní kan ṣẹlẹ̀. Wọ́n sọ̀tọ̀ fún yín. Àwọn kìíní kan ṣẹlẹ̀ ní ọdún. Ṣẹ́rí ń tèmi listen to what pastor kìíní kan yẹn ò tiẹ̀ kàn mí, ṣùgbọ́n nínú àdúrà báyìí láti máa gbógun tì pé Ọlọ́run sọ bẹ́ẹ̀, ó fẹ́ ká gbàdúrà against ẹni kó má bàa ṣẹlẹ̀ sí wa. Ṣùgbọ́n ẹ máa rí àwọn ìṣẹ̀lẹ̀ òjijì news burúkú tá àti ẹ̀ fọkàn sí, tá a fiyèsí pa lè gbọ́, ṣùgbọ́n kò ní ìpín nínú ìkankan nínú ẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹgbọ́n kan tí wọ́n Joshua chapter 8 verse 2 sọ ni. Ó ní wọn yóò sì ṣe sí Hai àti ọba rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sí Jericho àti ọba rẹ̀. Ohun ìkógun wọn àti ohun ọ̀sìn wọn ni kí ẹ̀yin mú fún ara yín. Ẹ fi ogun ẹ̀yìn ja ìlú náà. Oh my God. Ẹ fi ogun ẹ̀yìn ẹ fi ja ìlú náà. Ó ní lay an ambush for the city behind it. Ẹgbẹ̀yìn wọlé. Ogun ẹ̀yìn kò ní jà yín lórúkọ Jésù Kristi. Oh my God. Mo ṣe gbàdúrà yẹn ni mo dẹ̀ rántí ọ̀rọ̀ màmá yẹn. Ṣé ní màmá tí mo ń sọ yìí, ìránṣẹ́ Ọlọ́run gidigidi ni wọ́n, ṣùgbọ́n ogun ẹ̀yìn jà wọ́n. Oh my God. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí sà. Mo gbàdúrà fún yín lẹ́ẹ̀kan sí mà. Lábẹ́ bó ti wù kórí nínú ọdún yìí, ogun ẹ̀yìn ò ní jà yín lórúkọ Jésù Kristi. Ṣé ní màmá tí mo sọ yìí, mo fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀. Ó kàn ṣáà di ṣé kìí ṣe bí 3 years ago ni. A ti fẹ́ jù bẹ́ẹ̀ lọ díẹ̀ náà ṣá. Mo kàn bá ẹnìkan sọ lórí fóònù ni mo ní ẹ gbọ́ màmá ń kọ́. Ó ní màmá wo, mo ní màmá báyìí. Ológa ó ní kí n má bínú, ọ̀rọ̀ yẹn ló yẹ kó kọ́kọ́ sọ pa á, but ọ̀rọ̀ yẹn ò ṣeé sọ. Mo ní kí ló dé.
ó ṣe mọ̀ pé màmá yẹn máa ń ṣe ọdọọdún nínú ìjọ, wọ́n máa ń ṣe ọdún nínú ìjọ yẹn dáadáa, àtijọ́ ṣeré dáadáa. Ọdún yẹn máa ń lágbára gan. Pé àjọ̀dún ọdún tí wọ́n dá ìjọ yẹn sílẹ̀, oh my God, ó máa wà, in fact ó máa ń ní agbára gan. Màálù á lọ bí jíjẹ mímu, àwẹ̀jẹ àwẹ̀mú àti gbogbo ẹ̀. Wọ́n ní olọ́dún yẹn ní ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ o, ológun ẹ̀yìn gidi ni o. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ní wọ́n ní wọ́n ṣàjọ̀dún yẹn láti àárọ̀ náà ti bẹ̀rẹ̀, látago 10 ìjó ń lọ, ìdúpẹ́ ń lọ, orin ń lọ, àwọn ọmọ máa ń rìn bẹ́ẹ̀ tí àwọn akọrin káàkiri. Wọ́n ní nígbà tí wọ́n parí àwẹ̀jẹwẹ̀mu tí wọ́n jẹ tí wọ́n mu tán, tí wọ́n ṣe gbogbo tán, àwọn àlejò ti lọ. Wọ́n ní màmá ìyànṣẹ́ Ọlọ́run yìí ó wá wọlé sínú bedroom wọn. Ṣe pé àwọn ní chief celebrant, wọn ò mú fóònù wọn dání lọ sínú church. Wọ́n ṣí fóònù wọn báyìí ni wọ́n ti ń bá bíi 80 missed calls láti orílẹ̀-èdè Amẹ́ríkà, 80. Wọ́n dẹ̀ mọ nọ́mbà yẹn dáadáa pé fóònù ọmọ wọn rèé, torí ọmọ wọn ọkùnrin àgbà oní pílà gbogbo ilé yẹn pátá. Òun nìkan ló kàwé àkàpàjúdé, òun nìkan ló rí ṣe, dókítà tún ní pẹ̀lú, ó ní owó ẹ̀ dákun. Ó wá rí miss call ń lọ bí 80, kí ló dé? Náà bá gbé call yẹn, náà bá pè wọn ò gbé náà ní other end. Nígbà tó máa pè fún ìṣẹ́jú 10 lẹ́nìkan bá gbé, ẹ pẹ̀lẹ́, kí ló ṣẹlẹ̀? Wá jẹ́ family wọn kan ní Amẹ́ríkà. Oh my God, kí ló dé? Náà dárúkọ ọmọkùnrin màmá ìránṣẹ́ Ọlọ́run yìí. Wọ́n ní gbogbo ìgbà tí wọ́n ń pè yín yẹn, wọ́n fẹ́ kẹ́ gbàdúrà ràn wọ́n lọ́wọ́ ni ma. Wọ́n fẹ́ kẹ́ gbàdúrà fún ọmọ yín ni. Lójijì ló kàn collapse ní church. Wọ́n ló ṣe kí ni, wọ́n ló collapse. Òun wá dà báyìí. Wọ́n ní màmá, wọ́n ní ṣáà lọ jókòó pé à ń dọ́gbọ́n sí. Ọ̀nà màmá bẹ̀rẹ̀ sí gbàdúrà. Wọ́n máa jẹ́ kán fogun ẹ̀yìn jà mí. Má fogun ẹ̀yìn jà. Àṣẹ ọmọ dáńsá wọn ti kú, wọn ò fẹ́ sọ fún màmá. Torí màmá ṣe ń ṣe pé ọmọ ẹ̀ collapse lásán, màmá ti fẹ́ para ẹ̀, wọn wá sọ fún ọmọ ti kú. Wọ́n láti wá pe àwọn àgbààgbà tó inú ìjọ. Wọ́n ní ọmọ yẹn ti kú. Màmá yẹn wọ́n ní ó ṣàtẹnumọ́rọ̀ yẹn, ogun ẹ̀yìn ti jà. Òun jó, òun yọ̀, òun mu, òun jẹ, òun mu, òun ṣe àwẹ̀jẹ. Oh my God. Mo sọ lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù Kristi, nínú ọdún yìí lábẹ́ bó ti wù kórí, ogun ẹ̀yìn kò ní jà yín lórúkọ Jésù Kristi. A sọ fún Ọlọ́run nínú ọdún yìí, ogun ẹ̀yìn ò ní jà mí lórúkọ Jésù. This year a spiritual ambush shall not be laid for me in Jesus' name. Ogun ẹ̀yìn kò ní jà mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà nínú ọdún yìí, ogun ẹ̀yìn ò ní jà mí tilétilé. Nínú ọdún yìí, ogun ẹ̀yìn ò ní jà àwọn ọmọ mi. Nínú ọdún yìí, ogun ẹ̀yìn ò ní jà ilé. Bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn pé ogun ẹ̀yìn ò ní jà mí. Ní orúkọ Jésù, ogun ẹ̀yìn ò ní jà mí. Nínú ọdún yìí, Olúwa ṣàánú fún mi. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Olúwa ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ kí n rí ìrànlọ́wọ́ yín. Ní orúkọ Jésù, Olúwa ṣe rere fún mi. Ẹ jẹ́ kí n rí ìṣerere yín. Ogun ẹ̀yìn ò ní jà mí lórúkọ Jésù. Nínú ọdún, ogun ẹ̀yìn ò ní jà mí lórúkọ Jésù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ó máa ṣe o. Ẹ̀yin náà mọ̀ pé ẹni tí ogun ẹ̀yìn bá jà kò lè ṣe ìdúpẹ́ year of good surprises láíláí. Ẹ ti gbọ́ rí? Ṣe pé that's why Bíbélì ò pé ní year of surprise. Ìgbà tí Ọlọ́run máa fún wa ní ọ̀rọ̀ yẹn, Ọlọ́run ò sọ pé this year will be your year of surprise, kò sọ bẹ́ẹ̀. Torí pé surprise rere wà, surprise burúkú wà. Ó ní ọdún yẹn á jẹ́ ọdún ìyanu rere, surprise rere, òun ló pè fún wa. Mo fẹ́ kẹ́ máa fi yàtọ̀ sí méjèèjì o. Torí mo tọ́ ni o, surprise pín sí méjì. Bad surprises wà, good surprises wà. Ṣùgbọ́n ètí Ọlọ́run ní ká kó máa jẹ́ ìpín wa ní the year of good surprises. Nítorí náà, ẹni tí ogun ẹ̀yìn bá jà, ó ti bọ̀ rere jẹ́ nínú ayé ẹ̀ nìyẹn. Ìlérí yẹn ò ṣẹ nínú ayé ẹ̀ nìyẹn. Àtúnwàdúrà yẹn gbà pé Jésù Olúwa, nínú ọdún yìí, ogun ẹ̀yìn ò ní jà ìdílé mi. Ìdílé yẹn mo fẹ́ ká wá focus lórí báyìí. Torí tí ogun ẹ̀yìn bá jà ẹnikẹ́ni inú ìdílé yín, ẹ̀yin náà ló jà, ó kàn yín. Torí ẹ̀ mo ṣe ní kẹ́ tẹnumọ́ pé ní orúkọ Jésù, ogun ẹ̀yìn ò ní jà ìdílé mi. This year, a surprise spiritual ambush shall not be laid for my family. A ò ní fi ogun ẹ̀yìn jà mí lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Nínú ọdún yìí, a ò ní fi ogun ẹ̀yìn jà ìdílé mi lórúkọ Jésù. Ogun ẹ̀yìn ò ní jà ìdílé mi ní ọdún yìí o. Màá rí àánú Ọlọ́run gbà o. Mo ti gba àánú Ọlọ́run náà o. Mo ń gbé àánú Ọlọ́run rù báyìí o. Ogun ẹ̀yìn ò ní jà mí. Ogun ẹ̀yìn ò ní jà ìdílé mi. Ogun ẹ̀yìn ò ní jà àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ó yẹ máa tẹnumọ́ ẹ dákun. Ogun ẹ̀yìn ò ní jà wá. Ogun ẹ̀yìn ò ní jà wá. Ọlọ́run dáwọ́lé wa. Ọlọ́run mi ṣe wa. Ọlọ́run gbàdúrà fún wa. Lórúkọ Jésù, ogun ẹ̀yìn ò ní jà wá. Gbọ́ àdúrà.
Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ àdójúkọ ogun òjijì. Ẹ rí pé àwọn ọ̀rọ̀ yẹn wọ́n jọra wọn díẹ̀díẹ̀, wọn kì í ṣe kankan náà. Ẹ wo, mo ń ka Bíbélì ní ọjọ́ kan. Mo wá kà débi pé Ísírẹ́lì jà ogun kan. Ṣé ẹ rí tactics tí wọ́n lò nínú ogun yẹn? Òun làwọn olóyìnbó ń pè ní sudden warfare. Àwọn tí wọ́n fẹ́ bá jà wọn ò fura rárá pé lójijì òun ni ikú máa dé bá wọn lé, wọn ò fura. Ṣé ẹ rí tactics yẹn kan náà? Òun làwọn èèyàn burúkú ń lò lónìí. Àwọn bombers, àwọn tó fẹ́ bọ́ǹbù èèyàn. Irọ́ ẹ̀ ní fura. Ogun òjijì ló máa ṣẹlẹ̀. Àwọn èèyàn kan máa ń gbọ́ gbáù. Àmọ́kúrọ́. Ẹ máa wo àwọn olè yẹn, àwọn armed robbers, wọ́n máa yọ kẹ́lẹ́, wọ́n á ti wọlé sí yẹn lára báyìí, wọ́n á kàn nàbọ̀ ní ọ̀yá everybody hands up, tẹ́ ẹ bá kó báyìí. Ṣé ẹ rí nínú ìbẹ̀rù yẹn, inú ìbẹ̀rù òjijì yẹn, ogun òjijì tó dé báyìí yẹn, ó ní jìnnìjìnnì fi máa ń bọ́ àwọn èèyàn tí orúkọ àkùn máa káwọ́ sókè. Òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó rọ́ọ̀bù èèyàn, hand to hand combat, kéèyàn kájọ pàdé lórí ní lẹ́sẹ̀ ògbèjì. Àìmọye wa ló lè lù wọ́n bolẹ̀ tó máa lù wọ́n pa. Ṣùgbọ́n torí girigiri òjijì tán mú wá yẹn kò jẹ́ kó tẹ̀ yé èèyàn mọ́. Ẹlòmíì lójú oorun òun náà ti máa gbá dàgbàjúbò, wọn ní ó yá hands up, kò tí ń gan òtẹ̀ tí mọ̀ bí tó wà for the next 10 minutes. Àbẹ́rẹ́ tó yẹ pé ó fi toy gun rọ́ọ̀bù rí ni toy gun. Ṣùgbọ́n òjijì tó káàyàn mọ́ yẹn, òun gangan òun ló ń gbé èèyàn ṣubú. Lórúkọ Jésù Kristi, ogun òjijì ò ní jà inú ọdún yìí lórúkọ Jésù Kristi. Ẹ̀gbọ́n kan tí ìwé onídàájọ́ sọ ni Judges chapter 20 verse 33. Bẹ́ẹ̀ sọ pé ó ní gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì dìde kúrò ní ipò wọn. Ẹ wo tactics yẹn, wọ́n dìde kúrò ní ipò wọn, wọ́n sì tẹ̀dó ogun ti Baali Tamari. Wọ́n ti sọ̀rọ̀ àǹdí ìlú yẹn, àwọn yẹn ò mọ̀. Ẹni tó ń rajà ń rajà, ẹni tó ń tajà ń tajà, ẹni tó ń ṣe patí ń ṣe patí, ẹni tó ń lo oko ń lo oko. Àwọn tó ń ṣègbéyàwó lọ tí wọ́n lọ, wọ́n dẹ̀ ti ogun òjijì ti sọ̀rọ̀ àǹdí wọn. Bíbélì tẹ̀síwájú, ó ní àwọn ọmọ ogun Ísírẹ́lì tí wọ́n sá pamọ́ sínú agbo, wọ́n jáde kúrò níbi tí wọ́n wà ní ìwọ̀ oòrùn Gíbíà. Wọ́n jáde kúrò, wọ́n yọ sí wọn gúlúọ́ lójijì. Àwọn ọkùnrin náà máa ń ṣọdẹ bẹ́ẹ̀ yẹn. Wọ́n máa ìjọ kan mo wo documentary tiger yẹn, àbí ó kàn án lọ báyìí, ó kàn yọ títí ó fi kan ẹranko yẹn lára kó tètè mọ̀ ó mú balẹ̀. Ogun òjijì ò ní jà yín sẹ́. A sọ fún Ọlọ́run nínú ọdún yìí, wọn ò ní bá wọn nípìn nínú ogun tó ń rapala ṣọṣẹ́. Ogun tó ń rapala ṣọṣẹ́ á ti wọlé tán, á kàn tẹ̀bí tó bá kéèyàn ti rí ogun yẹn lọ́ọ̀kan, bó ṣe àdúrà ló gbà, bó ṣe kéèyàn sá ló gbà, bó ṣe kéèyàn dira ogun ló gbà, èèyàn á ti prepare. Ṣùgbọ́n ẹni ò ní time láti ṣe ohunkóhun. This year I will not become a victim of an ambush. Bẹ́ẹ̀ àwọn soldiers ni tẹ́ bá ń gbọ́ news, ẹ máa wo àwọn soldiers ọmọ Nàìjíríà jọ pé ambush ni àwọn Boko Haram fi pa wọ́n. Kì í ṣe pé àwọn Boko Haram yẹn wọ́n lè ṣẹ́gun wọn, kì í ṣe pé àwọn Boko Haram yẹn ní ammunition tí wọ́n ní, ṣùgbọ́n tó pé wọ́n yọ sí wọn lójijì. Kan tó ní wọ́n máa ti gbé ìbọn ṣe gbogbo ẹ̀, wọ́n ti jẹ́ pé Ọlọ́run. Nínú ọdún yìí, wọn ò ní bá wọn nípìn nínú ogun tó ń rápálá ṣọṣẹ́. Ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé mo gbàdúrà nínú ọdún yìí, ìdílé mi ò ní bá wọn nípìn nínú ogun tó ń rápálá sínú ayé ènìyàn ṣọṣẹ́. Ọlọ́run ayérayé Olúwa ṣàánú fún mi nínú ọdún yìí lórúkọ Jésù Kristi. Ogun tó ń rápálá ṣọṣẹ́ lórúkọ Jésù Kristi kò ní dé bá ìdílé mi. Àwọn ogun tó ti ń wọlé síyàn lára, àwọn ogun tó èèyàn ò tiẹ̀ mọ̀ pé ó ti wà lára àǹdí, àwọn ogun tó ti parí iṣẹ́ lórúkọ Jésù wọn ò ní rápálá ṣọṣẹ́ nínú ayé mi nínú ọdún yìí. Ọlọ́run dáàbò bo ìdílé mi, Ọlọ́run dáàbò bo àwọn ọmọ mi, Ọlọ́run dáàbò bo aya mi, Ọlọ́run dáàbò bo ọkọ mi ní orúkọ Jésù Kristi. Ogun tó ń rápálá ṣọṣẹ́ lórúkọ Jésù Kristi kò ní ráàyè nínú ìdílé mi. Ogun tó ń rápálá ṣọṣẹ́ kò ní ráàyè nínú ayé àwọn ọmọ mi. Ogun tó ń rápálá ṣọṣẹ́ lórúkọ Jésù kò ní ráàyè nínú ìdílé wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo sọ̀rọ̀ kan fún alẹ́ kan, mo ní style tí àwọn ọmọ Ísírẹ́lì lò nínú ogun yìí gangan, mo ní ó ní agbára wọ́pọ̀ lójú ogun gan. Tẹ́ bá wo àwọn in fact tẹ́ bá wo war film dáadáa nínú tẹlifíṣàn, ẹ rí i pé tactics yẹn àwọn army ṣe ń lò dò ní àwọn jagunjagun wọ́n ń lò di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Òun làwọn kidnappers náà tán adopt you, òun làwọn armed robbers adopt you.
àwọn tó ń gbébọn, àwọn tó ń gúnyàn ní ọ̀bẹ, ẹjọ́ tàná máa gbé ọ̀bẹ ńlá máa sáré bọ̀ wájú ẹ̀ tí ò ní sá. Ṣùgbọ́n àwọn tó máa ṣe yẹn òjijì náà ni wọn ò ní fọ̀bẹ kan, wọ́n á kàn gbé pamọ́ náà. Ṣùgbọ́n lójijì wọ́n á kàn fà jáde báyìí nìyẹn tó bá àwọn bíi 5-6 tó wà ní àráǹdì wọn ṣàṣàṣà wọ́n ti gún wọn. Bó ṣe ń rí nìyẹn. So àwọn tó dẹ́ bá rí kíní ẹ̀ àwọn máa ń sá ni, àwọn máa sá dànù. So ogun òjijì yẹn ó lágbára gan. Èèyàn ti ń ṣe tiẹ̀ lọ tẹ́lẹ̀ àfi gbàgà lójijì. Kẹ́ tó mọ̀ ohun rere ti bàjẹ́, ohun rere ti dàrú, ẹkún àti ìpayín kéke ó ti kún gbòòrò. A sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú ọdún yìí ìdílé mi ò ní bá wọn nípìn nínú ogun tó ń rápálá ṣọṣẹ́. Òun náà pè ní ambush. That my family will not be a victim of ambush. Wọ́n ti dọdẹ, wọ́n ti gẹ̀gùn, ẹni ẹ̀ kàn lọ rìn sásìkò ni, ó wà níbi tí ibi ti fẹ́ ṣẹlẹ̀. Jésù Olúwa, nínú ọdún yìí ìdílé mi ò ní bá wọn nípìn nínú ogun tó ń rápálá sínú ayé ènìyàn ṣọṣẹ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, nínú ọdún yìí ìdílé mi ò ní bá wọn nípìn nínú gbogbo ogun tó ń rápálá ṣọṣẹ́, àwọn ogun tó ń wọlé sínú ayé ènìyàn ṣọṣẹ́. Ní orúkọ Jésù Kristi ìdílé mi ò ní bá wọn nípìn nínú ẹ̀. Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ bẹ̀bẹ̀ fún àánú fún ìdílé yín, ẹ jọ̀ọ́ ẹ bẹ̀bẹ̀ fún àánú fún ìdílé yín. Ìyẹn lẹ máa rí àwọn ìlérí Ọlọ́run tá wá sí ìmúṣẹ nínú ayé yín. Ẹ bẹ̀bẹ̀ fún àánú lórí àwọn ọmọ yín. Ìyẹn lẹ máa rí ìlérí Ọlọ́run tó máa wá sí ìmúṣẹ lórí ayé wọn. Lórúkọ Jésù Kristi ìdílé mi ò ní bá wọn nípìn nínú ogun tó ń rápálá ṣọṣẹ́ o. Lórúkọ Jésù Kristi gbogbo àwọn ogun tó ń rápálá ṣọṣẹ́, lórúkọ Jésù Kristi a ò ní nípìn nínú ẹ̀. Nínú ìdílé wa a ò ní nípìn nínú ẹ̀, àwọn ọmọ mi ní nípìn nínú ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Jẹ́jẹ́ mọ̀ pé bá ṣe ń gbàdúrà yẹn èrò kan wà sí mi lọ́kàn. Jẹ́jẹ́ mọ̀ pé àwọn ogun kan wà tó ń sọ̀yàn di ọ̀dẹ̀, tó ń sọ̀yàn dàgọ̀. Yeah, there's some events in one's life that will make you look stupid. Nígbà tí èèyàn bá fẹ́ explain ohun tó ṣẹlẹ̀ wọ́n pé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń sunkún, the more tẹ́ fi ń ṣàlàyé the more lèèyàn máa look stupid lójú àwọn èèyàn. Irọ́ dẹ̀ ni ìyẹ́ pé èèyàn stupid. Ó dé bá yẹn ló fà á. Lórúkọ Jésù ohun burúkú ò ní dé bá yín lórúkọ Jésù Kristi. Mo rántí ọ̀rọ̀ tí dáàdi yẹn sọ fún mi ní àwọn ọdún kan sẹ́yìn. Wọ́n làwọn ń lọ bí kan ni. Wọ́n wà nínú mọ́tò wọn. Ẹ rí. Wọ́n ra wáìnì gíláàsì sílẹ̀ níwájú díẹ̀díẹ̀. Gíláàsì pásẹ́njà tẹ̀yìn wọ́n ti pa àwọn nìkan ló wà nínú mọ́tò. Wọ́n ní láptọ̀pù wọn, owó àtàwọn dúkìá ńláńlá àwọn fi sí passenger seat. Yẹn pé seat tó wà lẹ́gbẹ̀ẹ́ driver níwájú àwọn nìkan ló wà nínú mọ́tò. Àwọn kó síbẹ̀. Kì í dẹ̀ ṣẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ẹni tó ń ṣọ̀yàn máa ń gbọ́njú yàn lọ ni. Yẹn ni mo fi ká fi gbàdúrà yìí. Ogun tó ń ṣọ̀yàn dọ̀dẹ̀. Ogun tó ń ṣọ̀yàn dagọ̀. Tí wọ́n máa bẹ̀ pé mọ́mì kí ló ṣẹlẹ̀, èèyàn á máa sọ wọn kàn máa gbà ẹ̀yin náà ò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn náà. Ẹni tí ò gbọ́n tó yàn á máa correct èèyàn. Irú àwọn ogun bẹ́ẹ̀ ó máa ń ba ìlérí Ọlọ́run jẹ́ ni. Dáàdì ń tẹ̀síwájú ọ̀rọ̀ wọn. Wọ́n á ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní báwọn ṣe ń lọ. Nínú ìgboro ṣẹ́mọ̀ ìwọ̀nba eré náà lè sánú ìgboro torí àwọn kòtò gégélé. Wọ́n lẹ́nìkan wá ń juwọ́ sí wọn pé àìsà dúró. Wọ́n náwó sí táyà mọ́tò wọn níbi ẹ̀gbẹ́ ibi tán wà. Làwọn náà bá dẹ̀ dúró. Olúwa bá wọn níbi gíláàsì wọn náà wọ́n á ń wò lẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀sà gíláàsì yìí ó ń da eléyìí èwo eléyìí gangan eléyìí gangan. Ibi tó ti ń wo eléyìí gangan wọ́n ní kò lọlẹ̀ bí ó ṣe rí nìyẹn. Wọ́n láwọn mọ̀ pé ẹlòmíì ó ti signal sí ẹlòmíì ní other side níbi passenger side, laptop ní owó ní dúkìá ní gbogbo tó kó sórí sí ìyẹn pátá wọ́n ti kó gbọ́ ẹ lọ. Gbàtẹ́ ra orí kò sí bọ́lá ìgbà yẹn wọ́n láwọn láàrin ẹ̀ tó kàn kéré mọ́lẹ̀ tó ẹ̀ ń sá lójijì làwọn bá ní káwọn wo oh my god náà ní káwọn wo ẹgbẹ́ kejì ló mọ́ fẹ́ gbogbo tó kó síbẹ̀ pátá. Wọ́n ní bí wọ́n ṣe kú táwọn òfurufú kò yé wọn wọ́n á ń ṣàlàyé the more tó fi ń ṣàlàyé yẹn ọ̀rọ̀ yẹn kàn bẹ̀rẹ̀ sí í rùn ni. Wọ́n ní ẹ̀ tí ẹ̀ sọ̀rọ̀ mo ní kí ló dé. Wọ́n ní ẹni táwọn sọ fún kàn wò wọ́n pé how foolish bá àwọn ṣe foolish tó báyìí. Wọ́n lógun tó ń sọ yẹn dàgọ̀ ni pé ìṣẹ̀lẹ̀ kan mọ́ wà bẹ́ẹ̀ sà. Mo ní bẹ́ẹ̀ ṣe ń sọ fún mi gan-an ó look stupid but èmi ò lè sọ fún yín bẹ́ẹ̀ torí ó ti yé mi pé àwọn kìnìún kan ṣẹlẹ̀ nínú ayé yẹn tó pé the more you try to explain the more stupid you will look. Ẹ já gbógun ti àwọn ogun yẹn báyìí. Gbọ́ ni nínú Judges chapter 20 verse 38. Only now the appointed signal between the men of Israel and the men
in ambush. Ó ní ntí àwọn méjèèjì jọ sọ fúnra wọn ni wípé ìyẹn àwọn ọmọ Ísírẹ́lì táwọn sápamọ́ tí wọ́n dọdẹ àtàwọn tó wà ní òdìkejì lọ́hùn. Ó ní their signal was to make a great cloud of smoke. Signal wọn nìyẹn pé àwọn tó wà nílùú àtàwọn tó dọdẹ báwo náà ṣe máa mọ̀ pé ó ti yá o, time tá máa gbéra re o, tá máa mú ìṣẹ̀lẹ̀ òjijì bá àwọn wọ̀nyí o. Wọ́n náà máa dáná tẹ́ bá ti rí èéfín iná èyò ìgbà ẹnìkan ìgbéra. Ìdán tán ṣe fún àwọn dáàdì yẹn nìyẹn tí àlàyé wọn fi look stupid lójú aráyé. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ má gba ìṣẹ̀lẹ̀ kankan láàyè tí ó sọ mí dàgọ̀ nínú ọdún yìí. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó sọ mí di ọ̀dẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ tí ó sọ mí di àgọ̀ lójú àwọn ènìyàn, Olúwa ẹ má gbà láàyè rárá. Irọ́ kò ní ṣeé ṣe. Wọn ò ní píìkì yín ní ọ̀nà tí òfin ní ṣe ni pé wọn ẹ ti lọ tán káwọn tó fẹ́ pláànù ibi kí wọ́n tó bẹ̀ẹ̀ ṣẹ́ wọn. O Lord, do not allow any event that will make me look stupid this year. Àwọn ìṣẹ̀lẹ̀ tó máa sọ yàn dọ̀tẹ̀, tó máa sọ yàn dàgbà, yàrá ni wọ́n á ní kí ló dé, wọ́n á ní bàbá ẹni, wọ́n á ní ẹ̀yin náà ṣe wá ṣe bẹ́ẹ̀, èèyàn náà máa blame ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ má gba ìṣẹ̀lẹ̀ kankan láàyè tí ó sọ mí dàgọ̀ lójú àwọn ènìyàn ní ọdún yìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà nínú ọdún yìí, ẹ má gba ìṣẹ̀lẹ̀ kankan láàyè tí ó sọ mí dàgọ̀ lójú àwọn ènìyàn. Nínú ọdún yìí mo gbàdúrà Ọlọ́run wa, ẹ má gba ìṣẹ̀lẹ̀ kankan láàyè, ó kéré ni, ó pọ̀ ni, ó tóbi ni, tí ó sọ mí di ọ̀dẹ̀ lójú àwọn ènìyàn, tí ó sọ mí di àgọ̀ lójú àwọn ènìyàn. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ má gba ìṣẹ̀lẹ̀ kankan láàyè tí ó sọ mí dàgọ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò mo bàbá ṣe ń gbàdúrà yẹn, ó fẹ́ dàbí pé prayer point mi yẹn kò jinlẹ̀ tó létí yín. Mo fẹ́ try láti ṣàlàyé díẹ̀ sí. Mo rántí ní Festac ní àwọn ọdún kan, Festac ni èrò mo ń lọ bì kan ni, mo ṣẹ̀ṣẹ̀ bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò kan tí mo wọ̀. Now mo ṣe nígbà yẹn lọ́hùn kan tó yẹ kí n wọ mọ́tò mi ó ní ojú ibi tí mo lè gbé lọ lẹ́kọ̀ọ́, ìwọ̀nba àdúgbò ni mo mọ̀. So tí n bá ti wá lọ sí àdúgbò tí mi ò mọ̀ rárá, màá wọ mọ́tò ògbóró so kí n lè fi mọ̀nà tí n bá fẹ́ lọ bẹ̀ nígbà mi. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ń bọ́lẹ̀ nu bọ́ọ̀sì kan báyìí kí n wá lọ sí bus stop tó kàn láti mú bọ́ọ̀sì kejì ni mo ń wo èrò. Kí ló ṣẹlẹ̀ ń bí? Mi ìdẹ́lẹ́kì láti máa wà láàrin èrò bẹ́ẹ̀ yẹn torí pé wọ́n máa ń sábà yọ pọ́ọ̀sì lápò. Mo ya mú pọ́ọ̀sì mi, mo mú dání, mo fi hábíyá. Mo á rí pé obìnrin kan ni wọ́n béèrè ọ̀lọ́wọ́ ẹ̀, ó ti túra lẹ̀, ìyẹn pé ó ti já gbogbo aṣọ ẹ̀ dànù, ó láyé ó ti bàjẹ́ o. Kí ló ṣe? Mo ṣáà ń wo pé kí ló lè ṣe obìnrin. Mo á tàdí sẹ́yìn, mo á ń wò wọ́n. Obìnrin wa bẹ̀rẹ̀ àlàyé, ó wá ní wọ́n ti jí ọmọ òun gbé lọ ní ọmọ ọdún mẹ́ta ìyá ọkọ òun ló ní kò ń gbọ́ ọmọ wá o, kò mọ ọmọ òun o, ẹgbà òun o. Kí ló ṣẹlẹ̀? Nígbà tó bẹ̀rẹ̀ àlàyé yẹn, the more tó ń ṣàlàyé yẹn, the more làwọn èèyàn ń pòṣe. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. She looked so stupid. Ó ní ìtọ̀ ń gbọ́n òun dé wà nínú bọ́ọ̀sì yẹn. Wọ́n ní sọ́dọ̀ òun wà ní bus stop yẹn. Wọ́n ní bus stop olóòlò nìyẹn ń sàlẹ̀ ń bẹ̀ yẹn. Ṣé ní bus stop yẹn, second bus stop nìyẹn. Bus stop gangan òun ló ti ń pariwo yìí. Ó rìn láti ìsàlẹ̀ yẹn wá sókè láti máa pariwo ni. Ibi tó ti ń pariwo yẹn ló yẹ kó ti wọ mọ́tò gangan. Bó yẹ pé àwọn tó ń ṣọ́ ẹni ọkùnrin kan náà wà ń bẹ̀, òun náà ṣe bí ẹni tó ń wọ mọ́tò. Ìtọ́dẹ̀ ń gbọ́n wọn. Ẹjọ́ dáàdì, ẹjọ́ bó nìyẹn lè tọ̀ sí níbí yìí. Ṣé bí abẹ́ bòjì lẹ́wà ẹ kàn yí sẹ́yìn ilé yìí kẹ́ sáré tọ̀ ń bẹ́ẹ̀ kò lè tó yẹn, èlé kó lẹ́wà ẹ̀ nídà tí wá. Ọmọ dẹ̀kẹ̀rẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ tó jókòó sí ní bus stop yẹn, ṣí àkàn wà ń bẹ̀ tán fi sìmẹ́ǹtì ṣe síbẹ̀. Àtọmọ àtẹrù ó dìrò àfilẹ̀ síbẹ̀. Ẹjọ́ dáàdì ẹ bá máa yọjú ọmọ yìí kó má dìde kí n sáré tọ̀ ń bẹ̀ yẹn. Ṣé ẹni pé ó stupid ọ̀rọ̀ tó sọ? Ṣé kọ́ ọ̀rọ̀ tó yẹn stupid? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Kó kàn sáré tọ̀ gbà tó máa fi dé báyìí. Àtọmọ àtẹrù gbogbo ẹ̀ mọ́ fẹ́ ni. Ó wo òkè kò rí èèyàn, ó wọlé kò rí èèyàn, ó wọ express lọ sàlẹ̀ kò rí ẹnì kankan tó jọ ọmọ yẹn àtọmọ. Obìnrin yẹn fẹ́ ya mi ìmọ̀ pẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn parí sí o. Obìnrin yẹn fẹ́ ya wèrè. Àwọn ìṣẹ̀lẹ̀ ẹ já sọ fún Ọlọ́run.
a sọ fún wọn pé nínú ọdún yìí Jésù Olúwa ẹ má gba ẹnikẹ́ni láàyè láti ṣe mí níbi. Ọlọ́run ní ẹnìkan ní Ọlọ́run lè ṣe kí ló ń pè ní Ọlọ́run bàbá wa Olódùmarè, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob. ẹ̀gbọ́n kan tí àdúrà tí arákùnrin yẹn ń gbà ní, ó ní bí mo tilẹ̀ wà láàrin àfonífojì òjìji kú, tó ń rìn nínú àfonífojì òjìji kú, ó ní òun ò bẹ̀rù ibi kan torí pé Ọlọ́run ṣe kí ni àwọn àfonífojì òjìji kú yẹn Ọlọ́run gba ẹnikẹ́ni láàyè ni láti palára. This year God will not allow anyone to be wicked to me. Ọlọ́run nígbà, Ọlọ́run ní pàtàkì láti sọ àwọn ọ̀tá yín di ọ̀rẹ́ yín ní àkókò tó wu Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa nínú ọdún yìí Ọlọ́run ò ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe mí níbi. Ọlọ́run ò ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe mí níkà. Ọlọ́run ò ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe àwọn ọmọ mi níbi. Ọlọ́run ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe ìdílé mi níkà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà nínú ọdún yìí Ọlọ́run ò ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe mí níbi. Mo gbàdúrà fún ìṣẹ̀dá mi, mo gbàdúrà fún ìṣẹ̀dá àwọn ọmọ mi, mo gbàdúrà fún ìṣẹ̀dá ìdílé mi. Ọlọ́run ò ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe wá níkà lórúkọ Jésù Kristi. Ọlọ́run ò ní gbà fún ẹnikẹ́ni láti ṣe wá níbi. Ọlọ́run ò ní gbà fún ẹnikẹ́ni láti ṣe wá níkà nínú ọdún yìí lórúkọ Jésù. Ọlọ́run ò ní gbà fún ẹnikẹ́ni láti ṣe wá níbi o. Ọmọ ní Ọlọ́run ò ní gbà fún ẹnikẹ́ni láti ṣe wá níkà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wẹ̀ já gbàdúrà ṣe lòdì sí ogun àwọn tá a mọ̀, ogun àwọn tó mọ̀ wá, ogun àwọn táwa mọ̀, àtogun àwọn tó mọ̀ wá. Nínú fire conference kọjá yẹn, àdúrà kan wà tá a gbà tẹ́ ẹ̀ bá gbàgbé pé kọ́lọ́run kó pín wa níyà pé from some people. Àwọn kan wà tó mọ̀ wá, àwọn kan wà tá a mọ̀, tí ò bá sí ìpínyà láàrin wa a kàn tanra wa jẹ ni. Ẹ gbà mo sọ fún yín. Mo rántí pé mo sọ̀rọ̀ wòlíì kan àti ọba kan nígbà yẹn, a kà nínú Bíbélì. Bíbélì sọ wáyé pé ní ọdún tí ọba yẹn kú, wòlíì yẹn rí Ọlọ́run. Lọ́dún tó ọba yẹn kú, ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu pé kí ló fà á, kí ló kan ọba àti ìránṣẹ́ Ọlọ́run. Nínú ìtàn láti wá rí wípé nígbà tí ọba yẹn wà láàyè, ó ń ṣe dáadáa sí wòlíì yẹn. So wòlíì yẹn rí láìlé ọba yẹn 100%. Nítorí ìṣẹ̀lẹ̀ yẹn, wòlíì yẹn ìwàláàyè ọba yẹn ó division wòlíì yẹn lọ́wọ́, kò jẹ́ kó rí Ọlọ́run. Ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run mú ọba yẹn kúrò, ọ̀nà ṣí. Ohun tó dí ojú wòlíì láti má rí Ọlọ́run ó ti kúrò. Bíbélì sọ fún wa pé wòlíì yẹn rí Ọlọ́run ní ọdún yẹn gangan. So àwọn kan wà nínú ayé, mo sọ ìtàn ìránṣẹ́ wa fún wa tá a bá gbàgbé. Òótọ́ ni àwọn gbà obìnrin a giver tó fẹ́ràn Ọlọ́run, tó ń ṣiṣẹ́ Ọlọ́run tó báyìí, Olúwa dìmú, ẹ má jẹ́ ó lọ, ẹ má jẹ́ kó àti gbàgbé. Oh God, that's why I máa sọ pé kẹlòmí ẹ ronú jinlẹ̀ o, ẹ ronú àná jinlẹ̀ olùmíà ni òun ti róró òun rí nǹkan kan, oró kíni ṣáwa kí ló lè mú ẹ̀yin náà ò béèrè ni, kí ló lè mú wa gbàgbé irú prophecy tó lágbára tó bẹ́yìn. Àkútẹ̀ sí memory anybody. Ọ̀pọ̀lọpọ̀ màmá tí Ọlọ́run lò fún wa lọ́dún yẹn lọ, tó lóun rí kọ́ọ̀dù àwọn ti wò ó ti tún wo pé obìnrin ẹjẹ́ ó lọ ẹ filẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn. Bí obìnrin yẹn ṣe bẹ̀rẹ̀ wàhálà báyìí tó lọ báyìí, ọ̀run ṣí fún iṣẹ́ ìránṣẹ́ wa. Oh my God, ọ̀run ṣí fún yín lórúkọ Jésù. Tá a bá rí ẹnikẹ́ni nínú life yín báyìí, ẹ̀yin tí ò ní jẹ́ kí ọ̀run ṣí fún yín, Ọlọ́run separate yín lónìí lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Oh my God, ogun kan wà tí àwọn ọmọ Ísírẹ́lì jà nínú Bíbélì. Ẹgbẹ́ ṣáàmù káwọn ọmọ Ísírẹ́lì jà ogun tó pọ̀, ó kọ́ àtúnjà nínú Bíbélì. Ṣẹ́rí tactics tí wọ́n lò nínú ogun yẹn ó unique pa. In fact àwọn historian pé àwọn tó mọ̀ nípa ìtàn, wọ́n sọ pé ó dà pé Israeli ló invent ogun yẹn. N táwa kà nìyẹn pé ó dà pé tactics yẹn Israel ló invent yẹn. Now irú tactics wo? 2 Chronicles chapter 13 verse 13 bẹ́ẹ̀ ni nísinsìnyí Jeroboamu ti rán àwọn ọmọ ogun lọ yíká láti jagun ẹ̀yìn, kí ó lè jẹ́ pé tí òun bá wà níwájú Júdà, bíba ní bùbá ni àwa
sorry, bíbá ní bùbá ní àwà ní ẹ̀yìn wọn. Now I don't know whether you understand that. Lẹ́yìn kàló ìbò wo náà ó ní but Jeroboam torí pé mo translate ẹ̀ ní ó dà pé kò clear bẹ́yìn, but Jeroboam caused an ambush to go around behind them, so they were in front of Judah and the ambush was behind them. Ẹni pé àwọn tó familiar sí àwọn tí ìlú yẹn dámọ̀ dáadáa àwọn máa wọlé níwájú. Wọ́n fẹ́ ṣọṣẹ́ ni o, but because àwọn ará ìlú yẹn mọ̀ wọ́n, àwọn náà mọ̀ àwọn ará ìlú yẹn. Judah òun náà ti fẹ́ jagun, Israel ló lè fẹ́ bá wọn jà, so wọ́n mọ̀ra wọn dáadáa. Àwọn kan máa wọlé ẹ pẹ̀lẹ́ kọjọ́ mẹ́ta ó pẹ́ ta ti rí yín nínú ẹ̀kan, ṣùgbọ́n ogun ẹ̀yìn wà lẹ́yìn wọn náà. Tactics burúkú gidi ni nínú ogun ẹ̀yọ ogun àwọn tó mọ̀ mí, ogun àwọn tí mo mọ̀ oh God a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ ṣẹ́ gbogbo ogun àwọn tó mọ̀ mí délé, àwọn tó mọ̀ mí dúdúdúdú, àwọn tó mọ̀ mí tilétilé. Olú ẹ ṣẹ́ ogun wọn lónìí. Conquer the battle of all my acquaintances. Ṣé rí àwọn tó jẹ́ acquaintance wa yẹn tí wọ́n mọ̀ wá dáadáa, wọ́n lè sọ ìtàn wa, wọ́n mọ kékeré wa, àti jọjọ́ rẹ̀, àti wọnú ara. Ogun wọn ṣòro jáde bíi pé in fact ẹni tó bá ṣẹ́rú ogun bẹ́ẹ̀ àánú Ọlọ́run wà forí ẹni yẹn ni. Àwa tá ti ní ọ̀rẹ́ tímọ́tímọ́ rí tó dà wá, ọ̀rọ̀ yẹn máa yé wa dáadáa. Nígbà tó dà wá yẹn reality tá a wá bọ́ sí reality tá a wá get yẹn 100% pé hey ẹ wo feelings yẹn pé ogun yẹn tí ìbá ṣe Ọlọ́run tó tú àṣírí imagine havoc tán lè cause. Sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Jésù Olúwa ẹ ṣẹ́ gbogbo ogun àwọn tó mọ̀ mí délé, ẹ ṣẹ́ gbogbo àwọn tó mọ̀ mí tilétilé, ẹ ṣẹ́ gbogbo àwọn tó mọ̀ mí dúnúdúnú, ẹ ṣẹ́ gbogbo àwọn tó mọ̀ mí dúdúdúdú. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé. Gbogbo àwọn tó mọ̀ mí tí wọ́n fogun jẹ ayé mi, Olú ẹ ṣẹ́ gbogbo àwọn tó mọ̀ mí tilétilé, ẹ ṣẹ́ gbogbo àwọn tó mọ̀ mí délédélé lórúkọ Jésù Kristi. Olú ẹ ṣàánú fún mi. Gbogbo àwọn tó mọ̀ mí délé tó ń fogun jẹ ayé mi, Olú ẹ ṣẹ́ ogun wọn, Olú ẹ ṣẹ́gun wọn, Olú ẹ ṣẹ́ ogun wọn, Olú ẹ ṣẹ́ ogun wọn kanlẹ̀ ní orúkọ Jésù. Ní ọdún yìí gbogbo àwọn tó mọ̀ mí délédélé tó ń fogun jẹ ayé mi, Olú ẹ ṣẹ́gun wọn lónìí. Gbogbo àwọn tó mọ̀ mí dúdúdúdú tó ń fogun jẹ ayé mi lórúkọ Jésù Kristi, Olú ẹ ṣẹ́ ogun wọn lónìí. Olú ẹ rà mí padà, Olú ẹ gbà mí lọ́wọ́ wọn, Olú ẹ gbà mí lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kí àánú yín kó ṣiṣẹ́ fún mi lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí ìfẹ́ yín kó ṣiṣẹ́ lọ́dọ̀ mi. Gbogbo àwọn tó mọ̀ mí délédélé tó mọ̀ mí dúdúdúdú tó fogun jẹ ayé mi, Olú ẹ ṣẹ́ ogun wọn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ má jẹ́ ká gbàgbé o, àwọn ogun tó ń ba ìlérí Ọlọ́run jẹ́ òun là ń gbàdúrà ṣe lòdì sí o. Ṣe rí nínú irú ipò bẹ́ẹ̀ kíní kan máa ń sábà ṣẹlẹ̀ tí a kì í notice pé àwọn tó mọ̀ wá délédélé yẹn tí wọ́n fogun jẹ ayé wa yẹn, wọn ò ní ìdí láti volunteer láti wicked ayé wa. Wọn ò ní reason pé kí ni ìdí ẹ̀ gan, ẹni tó mọ̀ délédélé, ẹni tó mọ̀ dúdúdúdú yìí kí ló tó fi ṣerú eléyìí sí. Ẹ lè gbọ́ ìdí kan pàtàkì lẹ́nu wọn. They have no reason to be wicked to you. However, they volunteer to put themselves in that position. Wọ́n mọ̀ ṣe ni. Tó bá máa sọ gbà mí, ó lè jẹ́ jealousy ló fà. Tó bá sọ gbà mí, ó lè jẹ́ ohun tí wọ́n kàn rò, assumptions. Wọ́n kàn rò ní pé ó dàbí pé àwọn gan wọn ò ní assurance yẹ. Wọ́n á dẹ̀ máa fogun jẹ ayé ènìyàn. Jésù Olúwa nínú ọdún yìí ẹ tú àṣírí gbogbo àwọn tó yọ̀ǹda ara wọn fún ìpalára mi, àwọn tó yọ̀ǹda ara wọn láti pa mí lára, àwọn tó yọ̀ǹda ara wọn láti pa àwọn ọmọ mi lára, àwọn tó yọ̀ǹda ara wọn láti pa ìdílé mi lára. Oh Lord, this year expose those who volunteer to injure me. Àwọn tó yọ̀ǹda ara wọn, wọ́n mọ̀mọ́ yọ̀ǹda ara wọn ni láì nídìí kan pàtàkì, láì nídìí kan sàn. Èmi gbàgbọ́ pé Bíbélì máa pé o ní ará ilé ènìyàn ní ọ̀tá ènìyàn. Bíbélì máa pé o ní ọ̀rẹ́ mi ọgbà mi, onítàjọ́ ń jẹun pọ̀ tájọ́ mu, ló ń gbẹ́ gìgísẹ̀ mi. How come? Wọn kò ní reason láti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa nínú ọdún yìí gbogbo àwọn tó yọ̀ǹda ara wọn láti pa mí lára, gbogbo àwọn tó yọ̀ǹda ara wọn láti pa àwọn ọmọ mi lára, gbogbo àwọn tó yọ̀ǹda ara wọn láti pa ìdílé mi lára, lórúkọ Jésù Kristi Olúwa ẹ tú àṣírí wọn lójijì. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo àwọn tó yọ̀ǹda ara wọn láti pa mí lára, Olúwa ẹ tú àṣírí wọn. Gbogbo àwọn tó yọ̀ǹda láti pa àwọn ọmọ mi lára, Olúwa ẹ tú àṣírí wọn.
wọ́n àwọn tó yọ̀ǹda ara wọn láti pa ìdílé mi lára, Olúwa tú àṣírí wọn, Olúwa tú àṣírí wọn, Olúwa tú àṣírí wọn. Àwọn tó yọ̀ǹda láti pa mi lára, láti pa ọmọ mi lára, láti pa ìdílé mi lára, láti pa ọkọ mi lára, láti pa aya mi lára, bẹ́ẹ̀ ṣe máa mú ní kọ̀ọ̀kan nìyẹn. Kọ́lọ́run kó tú àṣírí wọn kíákíá, kí wọ́n tó bá ti ń jẹ́, kọ́lọ́run kó tú àṣírí wọn, kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ibi wọn, kọ́lọ́run kó tú àṣírí wọn pátápátá. Ẹ yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Ó gbàdúrà fún ọmọ yín o, ó ṣe pàtàkì gan o. Gbogbo àwọn tó yọ̀ǹda ara wọn láti pa ọmọ mi lára, lórúkọ Jésù Kristi, Olúwa tú àṣírí wọn. Kán tó fọwọ́ kan àwọn ọmọ mi, kí wọ́n tó dé ọ̀dọ̀ àwọn ọmọ mi, Olúwa tú àṣírí wọn. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ogun ẹjọ́ èèyàn Ọlọ́run, ẹ jẹ́ ká gbógun ti ogun àpadà sí burúkú. Mọ̀ ní ẹni tọ́kàn ẹ balẹ̀, ó nílò àdúrà ju ẹni tí ti bàjẹ́ lọ. Ẹ gbà mú sọ fún yín, kí àpadà sí burúkú kó má dé bá. Mo rántí ní ọdún yẹn lọ́hùn tí petrol tó burst. Mo gbé àdúgbò kan nígbà yẹn, a níbi kan tó ń pè ní fire junction. Àwọn kan fẹ́ lọ jí epo bù, epo yẹn wá gbaná. Oh my God. Tẹ́ bá ẹ̀rù iná bà mí o. Ṣé nígbà tó di ọjọ́ kejì tá a wá lọ sí àdúgbò tí iná ti ṣe, oh God. Mo rántí ọ̀rọ̀ Bíbélì yẹn ní Jeremiah 18:16. Ó ní to make their land desolate. Ilẹ̀ yẹn ó ya ahoro, gbogbo àdúgbò yẹn pátá ó da ahoro. Tẹ́lẹ̀ bí ọjà ládùúgbò yẹn ṣe ń kọ́, iná ti ṣọṣẹ́. Ó ní to make the land desolate and a perpetual hissing. Wá rí òṣè, àwọn èèyàn wá ń pòṣè. Wọ́n ní Ọlọ́run mi o. Ó débi kan Bíbélì sọ pé ó ní wọ́n máa shake head lẹ́sẹ̀ yẹn. Àwọn èèyàn á mírí, wọ́n ní Ọlọ́run o, ẹ wo léyìí, ẹ wo bó ṣe dà, ẹ wo mọ́tò, oh God. Bó ṣe ṣẹlẹ̀ lọ́dún yẹn nìyẹn. Á sọ fún Ọlọ́run pé lórúkọ Jésù Kristi, wọn ò ní bá wọn ní ìrírí àpadà sí burúkú ní ọjọ́ ayé mi. Ọdún àwọn ìyanu rere ní ọdún yìí fún mi lórúkọ Jésù. Yẹ pé àdúrà méjì ló wà nù. Pé Jésù Olúwa, mo pàṣẹ fún ìgbé ayé mi pé nínú ò ní bá wọn ní ìrírí ìpadà sí burúkú ní ọjọ́ ayé mi gbogbo. Ọdún yìí gangan ìlérí Ọlọ́run yóò ṣẹ fún mi, yóò jẹ́ ọdún àwọn ìyanu rere nínú ayé mi lórúkọ Jésù. I shall never experience bad fortunes in my lifetime. This year is my year of good surprises. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, èmi ò ní bá wọn ní o. Ìrírí àpadà sí burúkú ò ní bá wọn ní. Lórúkọ Jésù Kristi, ọdún ìgangan bọ́lọ́run ṣe sọ, yóò jẹ́ ọdún ìyanu rere nínú ayé mi. Ọdún ìyanu rere lórúkọ Jésù, ọdún ìyanu rere lórúkọ Jésù. Òun ló jẹ́ nínú ayé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí ká tó round up. Mo wà ní star prayer, mo rí ẹ jáde sùn. Mo rántí ní ìgbà kan ní ìgbà tí coronavirus wà, tí pandemic wà. Ọlọ́run mi o. Ayé ìgbà kan náà dé wà tí mo ń sọ fún ìjọ tí mo ń pastor ń gbà yẹn pé gbogbo àwọn kìíní tẹ̀ ń wò wọ̀nyí, pandemic wọ̀nyí, epidemic wọ̀nyí, kì í ṣe Ọlọ́run o. Ènìyàn bíi tiwa, àwọn ló dá sáyé o. Ẹ gbàgbọ́, ó dà, ẹ̀yin ẹ lọ bẹ̀rẹ̀ research yín. Ṣé coronavirus ṣé àìsàn ni? Irọ́, wọ́n create virus yẹn ni. Àbẹ́ mọ̀ pé àwọn organization kan wà láyé tán náà ti pọ̀ jù. Pé a ti pọ̀ jù pé wọ́n kàn reduce wa. Mo yẹ millions tó kú ni. A sọ fún Ọlọ́run ní ọdún yìí, ìdílé mi ò ní bá wọn nípìn nínú àjàkálẹ̀ àrùn kankan. Mo sọ fún ìjọba nígbà yẹn, mo ní ẹ wo SARS wà o, àwa lọ kò ní kàn wá, ẹ máa wo. Ebola wà o, mo ní àwa lọ kò ní kàn wá o. Coronavirus, mo ní àwa lọ àní bá wọn nípìn. Ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tún renew contract yẹn. This year, my family will not partake in any pandemic or epidemic. Ẹ sọ fún Ọlọ́run nínú ọdún yìí, ìdílé mi ò ní bá wọn nípìn nínú àjàkálẹ̀ àrùn kankan. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Nínú ọdún yìí, ìdílé mi ò ní bá wọn nípìn nínú àjàkálẹ̀ àrùn kankan. Àjàkálẹ̀ àrùn tó ń jà nígboro kò ní dé ìdílé wa, kò ní dé ọ̀dọ̀ wa. A ò ní forí kó, a ò ní bá wọn nípìn nínú ẹ̀. Ọlọ́run dáwọ́lé wa, Ọlọ́run mí sí wa, Ọlọ́run ṣàánú wa. Lórúkọ Jésù Kristi, a ó bẹ̀rẹ̀ láyọ̀, a ó parí ẹ̀ láyọ̀, a ò sì ní fàìsàn lùgbà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí àdúrà tí mo pè ní star prayer ni? Ṣé rí àdúrà yìí? Mo bẹ̀ wá lórúkọ Jésù, kò ní dandan ká gbààwẹ̀, kò ní dandan ká kúnlẹ̀, kò ní dandan ká bá a bá rìn, ẹ jẹ́ kó di orin wa. Inú fire conference ni Ọlọ́run ti fún wa ní prayer yẹn. Bá a bá jókòó, ẹ jẹ́ kó di orin wa. Torí orin tèmi ń kọ́ kiri nìyẹn o. Mọ orin yẹn ni. Ọdún yìí ni ọdún ìyanu rere mi. Nítorí náà, àánú ti sọ̀rọ̀, ayé mi ti gbà á.
This year is my year of good surprises. Therefore, mercy has spoken and my life receives it. Àdúrà àánú tá fẹ́ gbà lẹ́yìn nìyẹn. Ṣé pé mi kì í fún wa ní prayer point nípa àdúrà àánú. Ìbẹ̀rẹ̀ àti ń bèrè kan lọ́wọ́ Ọlọ́run. Ilé ìmú fẹ́ ká fi ṣe àdúrà àánú wa lónìí. Pé nínú ọdún yìí, this year is my year of good surprises. Therefore, mercy has spoken and my life receives it. Ọdún yìí ni ọdún àwọn ìyanu rere mi. Nítorí náà, àánú ti sọ̀rọ̀. Ayé mi ti gbà á. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọdún yìí gangan òun ni Ọlọ́run pè ní ọdún ìyanu àwọn ìyanu rere mi. Nítorí náà, àánú ti sọ̀rọ̀. Ayé mi ti gbà á. Àánú ti sọ̀rọ̀. Ayé mi ti gbà á. Mercy has spoken. My life has received this. Lórúkọ Jésù Kristi. Mercy has spoken. My life receives it. Ní orúkọ Jésù Kristi. Àánú ti sọ̀rọ̀. Ayé mi ti gbà á. Àánú ti sọ̀rọ̀. Ayé mi ti gbà á. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. This year is my year of good surprises. Therefore, mercy has spoken and my life receives it. Ayé mi ti gbà á. Àánú sọ̀rọ̀, ayé mi gbà ó. Èyí tí àánú sọ lọ́dún yìí, ayé mi ti gbà á. Ọ̀rọ̀ tí àánú ti sọ lọ́dún yìí, ayé mi ti gbà á. Ayé mi gbà á. Àánú Ọlọ́run ṣe mí tó fi rán ọ̀rọ̀ sí mi. Àánú sì ti sọ̀rọ̀. Ayé mi ti gbà á. Ẹ jẹ́ á tẹra máa dùn àyẹn. Àánú sọ̀rọ̀, ayé mi gbà á. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀. Afọpẹ́ fìyìn fògo fún orúkọ yín. Ẹ mà tún jẹ́ kó ṣeé ṣe fún wa láti bẹ̀rẹ̀ àdúrà yìí ká tún parí ẹ̀ láyọ̀. Ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa pé bá a ṣe ń gbà ẹ̀yin Ọlọ́run ń gbọ́. Ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa wípé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ òun lè rán ìdáhùn sí wa. Ẹ tún jẹ́ kó yé wa wípé bẹ́ẹ̀ ṣe rán ìdáhùn sí wa ní ìdáhùn tẹ̀ wá lọ́wọ́. Àwa náà wá ń dá èrè padà, à ń dá ọpẹ́ padà, à ń dá gbogbo àwọn ìjẹ́ wa, à ń dá padà fún yín ní orúkọ Jésù Kristi lórí ọ̀rọ̀ ayé wa. Orúkọ Jésù, Olúwa ẹ gbà ògo. Ó dá ẹ jẹ́ ń darẹ́ tẹ̀ sí. Mọ́mì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Dáàdì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Pé ní orúkọ Jésù Kristi. Pé ní orúkọ Jésù Kristi. Àánú ti sọ̀rọ̀. Ayé yín sì gbà á lórúkọ Jésù Kristi. Ní ọdún yìí tá a jọ wà yìí, lórúkọ Jésù Kristi, ẹ ó rí ìdí ọ̀pọ̀lọpọ̀ ìdí láti máa yin Ọlọ́run lọ́jọ́jọ́ lórúkọ Jésù Kristi. Ọ̀nà ṣí. Ìyanu ṣẹlẹ̀. Ẹyù gbogbo ìlérí àtẹ̀yìnwá ó bẹ̀rẹ̀ sí ṣẹ báyìí. Mo ní gbogbo ìlérí àtẹ̀yìnwá fún yín ó bẹ̀rẹ̀ sí ọdún ìmúṣẹ rere. Àṣẹ Ọlọ́run lórúkọ Jésù yóò wá láti òkè. Yóò sáré sínú ayé yín. Yóò sì máa dábìrà àwọn rere nínú ayé yín lórúkọ Jésù sí. Mo ní Ọlọ́run yóò fi ayé yín dára rere lórúkọ Jésù. Ẹ ó máa yin Ọlọ́run ṣá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ǹjẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa? Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Lórúkọ Jésù Kristi, mo ní ẹ ti rí àánú gbà. Bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀mí láàyè, dáàdì ẹ rí àánú gbà. Mọ́mì ẹ rí àánú gbà. Ẹ máa yin Ọlọ́run ṣá. Ẹ jẹ́ kí ẹ̀rí yín kó máa jáde bẹ́ẹ̀. Mo ní ẹ jẹ́ kí ẹ̀rí yín kó máa wá tẹ̀léra. Bẹ́ẹ̀ ni ó ṣe ní orúkọ Jésù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.